You are welcome to ATYHO TV. If you are new on this YouTube channel, please kindly subscribe and turn on the notification button so that you can be notified whenever we upload another new video. Nítorí òkòrò láti jà káàkiri náà ni ó dákun má jẹ́ ká rógun ṣe mọ́lé o ọkùnrin ni obìnrin ni onílé ni àlejò ni má jẹ́ ká rógun ṣe mọ́lé o obìnrin o bàbá mi èèpà o ifá dúdúkẹ́ ẹlẹ́rìí pé ọjọ́ ojúgbò ègbò lọ apè ní o òṣàlá ọ̀sẹ̀rẹ̀mọ̀gbò apè ọ́ alábàáláṣẹ ọ̀kọ̀ọ̀kọ̀ bá bẹ̀rẹ̀ ní àárín ni kọ́ máa ráyé tó rí ni kú dídín nínú sẹ́sẹ́ fún gbogbo yín la ké sí eníkùnbú olódò odò olómi omi apèsè gbogbo yín o ìfọ ọrùn nílà gbogbo ọdẹ ẹrọ pèsè báyìí o kárọ ọmọ ní gbogbo òdú o kárọ ọmọ ní àwọn ìjọba náà o àtẹnílé àtàlejò àtàwọn èbó àtàwọn èèyàn dúdú àti yíbò àti gbogbo ìlú tí Olódùmarè tó ọdá sóde sálàyé mọjàrò ní ẹnì kọ̀ọ̀kan wa mọjàrò ní kéré mọjì ó ní àgbàlagbà ọrùn nílà ọdọwọ rẹ abọ báyìí o nítorí kòrónà ni o jọdá fún gbogbo wa jọ yẹ wá o mọjọ yẹ ẹlẹfun wa o bàbá mi o. Pa ifá o pa ifá o ifá yẹ pa o pàǹkó omi lánìí ó ṣe ń bàbá mi o ọdọwọ rẹ o kankan ọyá ọtí ni o ifá Ọ̀rúnmìlà mọjàrò ní gbogbo wa o àtẹnílé àtàlejò ní àtàràbà nílùú Òṣogbo àtàsíwájú awo gbogbo ọmọ ìsàpátá àwọn ìyàwó gbogbo wọn pátá àtàwa náà nígboro òde mọjàrò ni wá àtẹnílé àtàlejò àtọmọ kékeré àtàgbàlagbà mọjàrò ogun kòrónà gbogbo àìsàn káìsàn ó rè yéye bá kó dànù o. àṣẹ ti gùn yọọsẹ ò yọọsẹ èyí àwí gbogbo láṣẹ yọọsẹ ò yọọsẹ èyí àwí gbogbo láṣẹ èyí àwí tó láti dáàbò èyí àwí gbogbo láṣẹ èyí àwí pàwẹ wàrà èyí àwí gbogbo láṣẹ Ọ̀rúnmìlà ọsẹ o. ATYHO TV, kindly subscribe.